àrà mẹ́rìírí mo mà rórí ológbò látẹ̀ o ẹgbẹ́ asuu gbéná wojú ìjọba Tinubu wàhálà dé. Púpọ̀ nínú àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn ẹgbẹ́ olùkọ́ fásitì asuu ti ṣe ìwọ́de lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2025. Ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì asuu ẹ̀ka ti fásitì ilẹ̀ Ìbàdàn náà darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìwọ́de lórí àwọn ètò àti àjẹmọ́nú tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀. Akọ̀ròyìn fún iléeṣẹ́ ìròyìn Yorùbá tó wà níbi ìwọ́de náà jábọ̀ pé ìwọ́de tó ń lọ lọ́wọ́ yìí ni wọ́n fi ń kìlọ̀ fún ìjọba ṣáájú ìyanṣẹ́lódì aláìní gbèdéke tó ṣeé ṣe kó wáyé bí ìjọba bá kọ̀ láti ṣe àwọn nǹkan tí wọ́n fẹ́. Láti bí ọdún méjì sẹ́yìn ni ìjọba ti ń pẹ̀tù sí ẹgbẹ́ àwọn olùkọ́ náà tí wọn kò sì gúnlẹ̀ ìyanṣẹ́lódì kankan, ṣùgbọ́n ìwọ́de tí wọ́n ṣe lọ́jọ́ Ìṣẹ́gun fi hàn wípé ìjọba ti tán wọn ní sùúrù o. Lára àwọn nǹkan tí ẹgbẹ́ asuu ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà ni ìdúnàdúrà lórí àwọn àdéhùn tí wọ́n ṣe lọ́dún 2009. Wọ́n tún ní àwọn fẹ́ ìgbésẹ̀ tako ètò ẹ̀yáwó tí ìjọba gbé kalẹ̀ fún ẹgbẹ́ náà nítorí wọ́n rí ètò náà gẹ́gẹ́ bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yì tí ìjọba ń dá láti sọ àwọn ọmọ ẹgbẹ́ náà di onígbèsè, àti wípé kò bójúmu bí ìjọba ṣe sọ wípé kí ẹgbẹ́ náà máa ṣe onídùúró fún olùkọ́ fásitì tó bá fẹ́ ya owó lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà ni ẹgbẹ́ náà ké sí ìjọba láti mú àdínkù bá àpọ̀jù fásitì lórílẹ̀‐èdè Nàìjíríà. Nǹkan mìíràn tí wọ́n tún fẹ́ ni pé kí wọ́n fi kún ìgbáyégbádùn àwọn ọ̀jọ̀gbọ́n àti òṣìṣẹ́ tó kù, kí wọ́n sì tún okùn lọ́rùn àwọn òṣìṣẹ́ tí wọ́n fúngun mọ́ ní àwọn fásitì kan. Ẹgbẹ́ asuu rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ, àwọn aṣojú ilé ìgbìmọ̀ asòfin tó fi mọ́ àwọn aṣíwájú ẹ̀sìn láti kàn án nípá fún ìjọba àpapọ̀ kí wọ́n lè mú àdéhùn ṣẹ. Lára àwọn nǹkan tí àwọn aṣojú ẹgbẹ́ asuu ní fásitì ilẹ̀ Ìbàdàn sọ ni wípé ọwọ́ tí ìjọba fi mú ọ̀rọ̀ ẹgbẹ́ náà ti dá ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà àti wàhálà sí wọn lágbádá. Wọ́n ní púpọ̀ nínú àwọn olùkọ́ ló ń sùn sí ọ́fíìsì mọ́jú láàrin ọ̀sẹ̀ nítorí kò sí owó láti ra epo sí ọkọ̀, bẹ́ẹ̀ sì ni púpọ̀ nínú wọn ti pa àwọn ọkọ̀ tí wọ́n ń lò tì. Ẹgbẹ́ náà fi kún ọ̀rọ̀ wọn wípé àìbìkítà ìjọba àpapọ̀ tún ń ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ náà nítorí kò sí àwọn ohun èlò amáyédẹrùn tó lè mú ẹ̀kọ́ rọrùn fún wọn. Àwọn aṣojú ẹgbẹ́ náà ṣàlàyé wípé ìpàdé kan yóò wáyé láàrin ẹgbẹ́ asuu àti ìjọba àpapọ̀ láàrin ọjọ́ méjì sí àsìkò yìí. Àbájáde ìpàdé náà sì ni yóò sọ bóyá ọ̀rọ̀ náà yóò ní ojútùú tàbí kí ó yọrí sí ìyanṣẹ́lódì aláìní gbèdéke jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.